Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Àtúnṣe Yorùbá. Èmi ọmọ yín náà ni Yétúndé Olúwabùnmi Kẹ́hìndé Àìná, ọmọ Ìjìrẹ́ ará Ìṣokùn, ọmọ wíníwíní lójú orogún, ọ̀kan bàbí èjì ló wọlé tọ̀ mí. Èmi lọmọ òdì láfọ̀ṣẹ, ọmọ ọ̀pẹ̀rọ àkẹ̀sán baálẹ̀ ọjà. Kí ni mo mú wá fún wa lénìí? Iṣẹ́ ọwọ́. Mò ń bọ̀ ná. Iṣẹ́ ọwọ́. Kí là ń pè ní iṣẹ́ ọwọ́? Iṣẹ́ tí a fi ọwọ́ wa ṣe, òun ni iṣẹ́ ọwọ́. Iṣẹ́ ọwọ́ jẹ́ nǹkan tí ó yẹ kí èèyàn kọ̀ọ̀kan, ẹ̀dá kọ̀ọ̀kan kó mọ̀ láti fi kún ẹ̀kọ́ kí ẹ̀kọ́ tó bá wù kó kọ́. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, èmi tí mo wà níbí báyìí, bí mo ṣe lọ kàwé tí mo kàwé nípa catering and hotel management, tí mo tún yàbàrà sínú kàríà mi tíátà, mo tún láwọn iṣẹ́ ọwọ́ mi tí mo mọ̀ tó jẹ́ pé nígbà tí mo wà nílé ẹ̀kọ́ catering ni mo ti kọ́ àwọn nǹkan yẹn tí mi ò wá mọ̀ pé ó sì máa wúlò fún mi lọ́jọ́ iwájú tó pẹ̀lú nǹkan tí mò ń jẹ lọ́jọ́ ìní. Bí mo ṣe wà níbí báyìí, mo mọ̀ nípa bí a ṣe ń ránṣọ tá à ń pè ní tailor, tí wọ́n ń pè ní fashion designer lóde sí. Mo mọ̀ nípa irun ṣíṣe tá à ń pè ní hairdresser. Ṣùgbọ́n mi ò kúkú kọjú sí láti fi ṣiṣẹ́ ṣe. Ó wá ń wúlò fún mi lọ́jọ́ tèmi nítorí nínú iṣẹ́ tíátà tí mò ń ṣe àsìkáríà mi, costumier ni mí. Àwọn tí wọ́n ń kó aṣọ fún àwọn òṣèré láti wọ̀ nínú eré tá à ń ṣe ní orí ìtàgé àbí nínú ẹ̀rọ amóhùnmáwòrán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń yà lẹ́nu tán bá rí mi tí mo jókòó sídìí máṣíìnì tó ń ránṣọ, tí mò ń ránṣọ. Wọ́n á ní, mọ́mì ẹ tún kọ́ ni? Mo ní mo mọ̀. Kí ló mú mi tí mo tún fi wá rán pàápàá? Àwọn aránṣọ wa, wọ́n máa ń fi wá ṣakọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìgbà míì tí n bá fẹ́ rán costume mi, wọ́n á ní àwọn ò láyè. Màá bọ́ síbẹ̀ fún ara mi, màá rán. Iṣẹ́ irun ṣíṣe, mò ń ṣe sórí ara èmi fún ara mi pàápàá. Ká má tó wá ní kí n ṣe sórí ẹlòmíì. Ẹ jẹ́ kí àwọn ọmọ wa, ẹ jẹ́ kán kọ́ iṣẹ́ ọwọ́. Ọ̀tọ̀ ni ẹ̀kọ́ tá a mọ̀ sí education. Ẹ jẹ́ ká ní iṣẹ́ ọwọ́, ká fìyẹn gba lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bí kàríà wa. Iṣẹ́ ọwọ́ dá lọ́pọ̀lọpọ̀. Ó máa ń buyì kúnyàn pàápàá. Ó máa ń jẹ́ kí ọkàn balẹ̀ wípé tọ́nà kan bá dí, ọ̀nà kan á là. Púpọ̀ ìgbà ni máa wà nínú ilé tí owó máa fẹ́ sáfẹ́rẹ́ fún mi lásìkò tí mo fẹ́ ná. Ṣùgbọ́n bí ìgbà tí Ọlọ́run bá kàn déédéé ṣe oore yẹn fún mi ni, ṣó ni máa gba ìpè. Ẹ jọ̀ọ́, a need costume. Ẹ jọ̀ọ́, a need nǹkan báyìí. Ẹ jọ̀ọ́, a need nǹkan báyìí. Èyí tí ò bá sílẹ̀, máa sáré bọ́ sídìí máṣíìnì ni tí máa ya sáré ran parapa tán máa dé tán máa gbà lọ. Iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì, ó ṣe kókó. Tán bá lé wa níbi tá a ti ń ṣiṣẹ́ ìjọba, èèyàn lè padà sínú iṣẹ́ ọwọ́ tó kọ́. Téèyàn bá ń ṣiṣẹ́ ìjọba lọ́wọ́ pàápàá, àbò ń ṣiṣẹ́ oṣù lọ́wọ́, tó bá jáde tó wálé, ó lè mú iṣẹ́ ọwọ́ ẹ̀ kó tún bẹ̀rẹ̀ sí ní ṣe. Òun ló dífá fáwọn tíṣà tán sọra wọn tán di caterer. Òun ló dífá fáwọn nọ́ọ̀sì tí wọ́n di caterer. Òun ló jẹ́ kí àwọn oníṣẹ́ ìjọba àbí àwọn oníṣẹ́ oṣù tó máa ń fi ọkàn wọn balẹ̀ pé tí kan ò bá lọ, ìkan á lọ. Púpọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ ìjọba àbí tí wọ́n ń ṣe iṣẹ́ olóṣooṣù dé yìí ni ó jẹ́ pé owó tí wọ́n ń rí nínú iṣẹ́ ọwọ́ wọn ó ti tó ìlọ́po bíi 2, 3 owó tí wọ́n ń gbà lẹ́nu iṣẹ́ oṣù àbí lẹ́nu iṣẹ́ ìjọba. Pàápàá ó jẹ́ kí àwọn òbí, ó jẹ́ kí wọ́n rí àǹfààní láti túbọ̀ lo owó tí wọ́n ní láti fi rán àwọn ọmọ wọn àbí láti fi ṣe àwọn àtúnṣe tó yẹ kán ṣe nínú ilé. Iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì gidi gan ni o. Kí wá ni àwọn iṣẹ́ ọwọ́ yìí? Màá sọ díẹ̀ fún wa ńbẹ̀.
ẹni tó kọ́ hairdresser iṣẹ́ ọwọ́ ló kọ́, ẹni tó kọ́ fashion designing iṣẹ́ ọwọ́ ló kọ́, ẹni tó kọ́ baking bọ́n ṣe ń bake bread confectionaries ó kọ́ṣẹ́ ọwọ́. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ ń kọ́ nílé ẹ̀kọ́ gíga ní yunifásítì níbikíbi, iṣẹ́ ọwọ́ náà ni a tún máa ń kọ́ nílé gẹ́gẹ́ bí apprentice láì lọ síléèwé. Ẹni tó kọ́ṣẹ́ mechanic auto mechanic iṣẹ́ ọwọ́ ni, ẹni tó kọ́ electrical engineering iṣẹ́ ọwọ́ ni. Bó ṣe wà ní ilé ìwé bẹ́ẹ̀ náà ló tún wà ní ilé tó jẹ́ pé wọn ò kì í gbéwèé kán kà á. Nílé ìwé a máa ń rí i pé theory ẹ̀ wọ́n ń kọ́ wa dáadáa ń bẹ̀, a máa ń ṣe practical náà ń bẹ̀, ṣùgbọ́n níṣẹ́ ọwọ́ gangan tí wọ́n ń kọ́ nílé gẹ́gẹ́ bíi pé mo kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá mi, èmi ọmọọṣẹ́ wọ́n ṣe freedom fún mi. Painting wà ń bẹ̀, àwọn tó ń kunlé, bead making wà ń bẹ̀. Ẹ wo ọrùn mi yìí, ìlẹ̀kẹ̀ tó wà lọ́rùn mi yìí èmi ni mo tún ṣe, èmi ni mo ṣe tí mo tò ní design ní pattern tí mo fẹ́ kó wà, kì í ṣe bí mo ṣe rà á nìyí. Welder wà ń bẹ̀, àwọn tó ń jórin mọ́rin. Iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì, ó ṣe kókó. Ẹ jẹ́ ká kọ́ṣẹ́ ọwọ́ kó ba lè rọ̀ wá lọ́rùn. Iṣẹ́ kan ò tó yàn án láàmú nínú ayé tá a wà yìí. Iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì, ó ṣe kókó. Gbogbo àwọn ọmọ wa tán bá dé láti ilé ìwé ẹ jẹ́ kán lọ kọ́ṣẹ́ ọwọ́. Ìyẹn pàápàá ò ní jẹ́ kán ráyè láti yàyàkiyà. Lágbára Ọlọ́run, lágbára Elédùmarè, gbogbo àwọn ọmọ tá a bí pátápátá ló máa ṣoríire o. Iṣẹ́ tó tóṣẹ́ tó máa tán ìṣẹ́ fún wọn, òun lọ́lọ́run máa bá wa yàn fún wọn. Ẹ ṣé mo dúpẹ́ o, àní rí jù báyìí lọ lórí ètò wa o, Àtúnṣe Yorùbá. Èmi ọmọ yín náà ní Yétúndé Olúwábùnmi Kẹ́hìndé Àìná, ọmọ Òdì Láfọ̀ṣẹ, ọmọ Ìpẹ́rù Àkẹ̀sán baálẹ̀ ọjà, bí ojúmọ́ rere ti ń mọ́ wá. A tún pàdé lọ́jọ́ mìíràn, ọjọ́ rere. Ó dàbọ̀.